kan ọ̀rọ̀ ayé ajé kò yẹ nìkan oníṣẹ́ ìjẹ́ rí ẹnikẹ́ni níbí tí kò fẹ́ ká so arákùnrin Lekan Ọládipúpọ̀ àti arábìnrin wa Tinúkẹ́ owó kò níran papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya fún ìgbà àkọ́kọ́. Ǹjẹ́ fún ìgbà ìkejì mo ní nínú ìpéjọpọ̀ yìí ǹjẹ́ a rí ẹnikẹ́ni tí kò fẹ́ kí a so arábìnrin wa yìí papọ̀ pẹ̀lú arákùnrin wa yìí gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó fún ìgbà ìkejì. Fún ìgbà ìkẹyìn ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú ìpéjọpọ̀ yìí tí kò fẹ́ kí a so arábìnrin Tinúkẹ́ owó kò níran pẹ̀lú arákùnrin wa Lekan Ọládipúpọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kó ti ìwòyí sọ àbí kó pa ẹnu rẹ̀ mọ́ láéláé. Ikú ni o. Pastor, Daddy, Daddy, ẹ̀sùn mi. Ọmọ ti lé ọmọ mi náà. Ẹgbẹ́ mi ó ti lé ọmọ mi náà. Ẹgbẹ́ mi ta ló fẹ́ bá mi mú. Kí ló ṣe lọ sí mi? Ọkọ mi náà. Mami! Ó ti lé náà! Mami! Ó ti bàjẹ́ lébi lọ́wọ́. Mami! Ọkọ mi náà! Ọkọ mi náà! Ọkọ mi náà! Kí ló pa wọ́n pọ̀ o? Ẹ bá dìbò! Ẹ bá dìbò! Kí ló pa òní àkàbàrà pàápọ̀ o? Ọmọ ayé nìkan. Ó dìbò lọ́ọ̀yà oníṣẹ́ ìlú tó ti fẹ́ jíṣẹ́ Áfíríkà máa sójú ọ̀wọ̀wọ̀ àjà láfíríkà àkọ́yọ̀bá. ọ̀rọ̀ yìí àbí mi èmi ò gbọ́ rí láyé yìí o Yorùbá máa ń sọ pé kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run mọ́ ni o nǹkan tuntun lélẹ́yìí o èmi gbọ́ àwọn kan tí mo mọ̀ dáadáa tá a gbọ́ dáadáa tó common jù lórí ọ̀rọ̀ oníwẹ́dì dé ni pé ọkọ lè sọ pé òun ò ṣe mọ́ kódà lọ́jọ́ wẹ́dì ó lè sọ wọ́n lè wá jíyàwó gbé gan-an ní chọ́ọ̀chì àbí ní ọ̀rọ̀ àti rí gbogbo ìyẹn rí ìyàwó lè lóhùn ò ṣe mọ́ bàbá ọkọ lè lóhùn ò ṣe bàbá ìyàwó lè lóhùn gbogbo ẹ̀ ló ń common ó sì mọ́ tá a rí rí náà mo ti rí kan tó jẹ́ pé lọ́jọ́ wẹ́dì tó jẹ́ pé bàbá ìyàwó ó ti sọ fún ọkọ tí kìrìlì pé kó má ṣe oúnjẹ wá o kó má ṣe ẹwẹ́tì ìyá ìyàwó ti lọ náwó hóró bọ́bá ìbá yarí o pursuit serve everybody white rice including àwọn àna mi ẹyin kankan lórí rice ó pẹ́ lọ́dà ìyẹn tún rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wèrè kó mú àdá wọnú chọ́ọ̀chì tó dẹ̀ bẹ̀rẹ̀ sí lé gbogbo yín dànù kí ló ṣẹlẹ̀. in fact ọ̀rẹ́ in tó fọ́nì jù ni pé wèrè ó mẹni tó ń lé gangan mi ìrírú ẹ̀ rí in fact nígbà tí wèrè yẹn bẹ wọnú church gbogbo wa rò pé gbogbo wa ló máa lé ni kò lé anybody o Lekan gangan ni wèrè yẹn lé mi ìrírú ẹ̀ rí. mọ̀kàn tó yẹ mí lẹ́nu yẹn ni pé ó wọ aṣọ wẹ́ẹ̀kì ó tún wọ bẹ́ẹ̀ wọ́n rò pé kó má lọ jẹ́ pé arábìnrin kan òun ṣe wèrè because bí wèrè yẹn ṣe wọlé tó ń lé Lekan báyìí àwa gan tá à ń lé lẹ́yìn ẹnájì tí wá gan tó ti wèrè yẹn ó sọ pé a kò ṣáà dúpẹ́ pé kò bá Lekan o torí tó bá Lekan á ṣàpá ni.
kò fọ́ ní o chọ́ọ̀chì dàrú. ó dà pé ọ̀rọ̀ ẹ máa tẹ̀lé kankan bẹ̀ òun nìkan ló lé ṣé kò ṣe wípé ọ̀rẹ́ yín ti promise wèrè ẹ̀ ń wedding àbí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ṣáà tó fi rí bí I don't know kò yé mi because nǹkan tó tún jẹ́ kó yé mi sí ni pé nǹkan tó tún jẹ́ kó yé mi ni pé o tún òun gọ́gọ́ wọṣọ wedding wọ̀. honestly àdáni nǹkan tó jọ wò. ẹ tọrẹ inú. tó mo rò ni pé mo mọ Lekan dáadáa that particular lady Lekan ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mo mọ dáadáa. àti pé èmi gan mo pe Lekan mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀rẹ́ kí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wèrè yìí ó ní òun ò mọ kankan pa ẹ̀ pé kò yé òun náà mo dẹ̀ gbàgbọ́. No problem tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí wàhálà ẹ̀yin kú ni ọ̀rẹ́ ọkọ wèrè. ó sọ pé ìwọ náà ti bí àbí. mo ti bí o. èmi náà máa bí máa invite ẹ̀ lóun máa try láti bí mo dẹ̀ mọ̀ kó máa jẹ́wọ́ fún mi. ọ̀bẹ ni ẹja amukọ tẹ́ ẹ mọ ẹkú lórí yẹn darí ká bọ́ sí nǹkan mi ètí gan fà gan pọ̀ mo ní ká máa jókòó kiri ilẹ̀. ajémokù orí mi ajé ọ̀nà mi ajé ilé mi ajé ajé ti fi ilé mi ṣe bùgbé kó má jáde mọ́ láéláé ajé òkúkú nísọ̀ onísọ̀ bòjí fi ilé mi ṣọ́la. kò ní ọ. àǹtí bí mo ṣe lálàá yẹn nìyẹn o ìṣe lẹ̀rù bà mí àyà mi já nígbà tí mo rí pé gbogbo ẹ̀ dojúrú báyìí ẹ wo mi ò dá jókòó nìkan o mo láti tọ̀ àwọn onímọ̀ tèmi náà lọ because tí n bá jókòó tara mi á bá mi dákẹ́ wọ́n wá fi ń yé mi wípé ó dá mi lójú pé Lekan máa mú wọn yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́fọ̀ fún mi o àwọn tí mo ti mọ̀ láti ọjọ́ pípẹ́ ni tó bá ní kí n ṣe báyìí bẹ́ẹ̀ ni àǹtí mi ẹ tẹ̀lé kan nínú o ẹ tètè tẹ̀lé kan nínú o kó tó dojúrú o. ṣé wípé wọ́n ní Lekan máa mọ ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ni bó dẹ̀ ṣe lé níjọ́ yẹn tó kò tiẹ̀ ṣe sì dárúkọ ẹ̀ bíi pòun mọ̀. Lekan àfìgbà tó fi wà yí jọba bẹ́ẹ̀. Lekan dínú ṣé ó máa dẹ̀ jẹ́wọ́ báyìí ẹlẹ́dàá mi máa ṣe. ẹ tẹnu dáadáa ẹ̀yin náà mo tẹ́ go through nínú ilé bàbá ẹ tẹnu dójú àmì ẹ gbé jókòó lójú bó jẹ́ lóru ni ẹ tètè gbá Lekan dìde mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ àti ìyá á sọ òtítọ́ ọbẹ̀ fún yín èmi ni ó dá mi lójú torí àwọn tí mò ń sọ fún yìí wọn kì í gbòfò fún mi o. ó ṣe àbúrò mi àjọbí àgbè àmì o ilé àmọ́ lọ bá. iṣẹ́ bá ń ṣe ní ká máa rọ́jú tí a bá ń jẹ ní ká ṣe sòrò wàrà ò sí lómi wàrà ń bọ́ lọ́la. ẹ̀kọ́ ń wò mìíràn lọ́nà mi gbọ́dọ̀ tán yìí. lọ́nà wo mo fi ń wò ẹ́ lọ́nà tó pọ̀ náà. nígbà tí wèrè kan dẹ̀ dé tó jẹ́ pé gbogbo nǹkan ọ̀nì tí mo ní pátápátá ló fẹ́ bàjẹ́ ẹ dẹ̀ jókòó gẹ́gẹ́ bí ìyá mi ẹ̀ ń wò àbí ṣe bí nígbà tẹ́ ẹ bá dẹ̀ wò títí tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ gbójúlé tẹ́ ẹ fi ń pè mí lọ́mọ yín tẹ́ ẹ fi ń fi mí yangàn tí wèrè bá ba gbogbo ẹ̀ jẹ́ ṣe bójú yín á mú àbí kò sí wàhálà ẹ máa wò kémi náà máa wò ẹ jájọ máa wò. alọ́lọ́run ò ní jẹ́sẹ̀ wo gbogbo ọ̀nà tí ẹnikẹ́ni bá lóun fẹ́ ba ìrìn àjò ẹ jẹ́ tó lóun fẹ́ ba nǹkan ní ẹ jẹ́ ọlọ́run ò ní gbà fún wọn ọ̀rọ̀ ọgbọ́n kọ̀kọ̀kọ́ wò mí o abiyamọ gidi ni mí o abiyamọ tó ń gbé ọmọ ẹ̀ pọ̀n tó ń fi ọ̀já mu ni mí ó dẹ̀ mọ̀ nípa pé ká gba àdúrà ó mọ̀ mí pé èmi gan ò kẹrẹ̀ mi ò sinmi ó kàn ń wò bẹ́ẹ̀ ni. ọmọ kébì mọ̀ pàládùá ní abẹ́ẹ̀kọ́ òun náà ni wèrè ṣe ń lé mi kiri. ó wò bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ tí ẹ lè tí mo sì bá wà o pásítọ̀ ló ní kí n wá bá ẹ ó ní kí n wá tẹ̀ ẹ́ nínú dáadáa ó ló ń láti jẹ́ wípé ìwọ àtọmọbìnrin yìí ẹ ti mọra rí tẹ́lẹ̀ tàbí nǹkan kan ti jọ wà láàrin yín rí kó má ṣe wípé lára àwọn tó ti tóòsì rí tó kàn wá wò wípé
àsìkò tóun fẹ́ ṣèkà fún ẹ rí. mo ṣe máa toast wèrè. ìgbà wo ni mo mọ̀ kó ti ya wèrè? nígbà tó sọ pé ọmọ ọdún 8 ń ya wèrè, mo mọ̀ bóyá ọmọ ọdún 9 lóun ti ya wèrè tiẹ̀ tó fi dé level tó dé yìí. Ibo ni mo ti máa wá toast ẹ̀? Ẹ̀kan ṣo ni mo rí rí. ilé ayé yìí tún kù sí ibi kan, ọ̀rọ̀ ayé ajé kò yẹ nìkan. Ọlọ́run máa yà wá ní wèrè o, wèrè dùn o kò ṣe é bí lọ́mọ. Tí ó bá ní obìnrin jẹ́ kúmọ́lú, ikú bá ní ọ̀nà tó bá ní. Ikú kì í jẹun ẹni tó bá ní ìwé àti dánjọ́ òkòkò. Ikú bá jẹun ẹni tó bá ní. Ikú lè rìn ẹsẹ̀, oníṣẹ́ ibi. Ikú bá jẹun ẹni tó bá ní. Oore tí kò ṣe kò kéré, oore tí kò ṣe kéré mi kọ́, ayé ló kàn ń dákú lẹ́bi o. Igbó gbìyànjú, igbó tiraka, igbó pẹ́bọ látàyè lọ́dọ́rùn, ayé ló kàn ń dákú lẹ́bi o. Oore tí kò ṣe tó fi pa lórí. Àtìgbà yẹn mi ò fojú kan mọ́ àfi bóde ṣe 2 days tó ń dà mí láàmú káàkiri, ó ń lọ sọ́fíìsì, wá sínú ilé, wá everywhere, ibi tí n bá lọ pàápàá díẹ̀ bẹ́ẹ̀, bí mo lọ sí patí màá rí bẹ́ẹ̀. Ó tọ́ bẹ́ẹ̀ ni kó ṣọ́ mi káàkiri ni. Èmi ò mọ bí wèrè ṣe ní Google map movement mi lọ́wọ́ o, kò síbi tí mo dé báyìí tí mi ò ní rí. Wo ọkọ mi, ó tún kù ní bọ́ọ̀lù. Wọ́n ní tí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ń tán lẹ́ẹ̀kan náà. Èmi náà ò ní dúró, ìwọ náà má dẹ̀ dákẹ́ àdúrà. Tó o bá ti ń jí láàrin òru, gbogbo ogun àdó mọ́, ogun ká máa fàdá lé ní kiri, kí wèrè máa ṣọ́ṣọ́yàn káàkiri láì ṣe pé ogun aláyàn léyìí Ọlọ́run á bá mi ṣẹ́nu ayé ẹ̀. Èmi náà máa ń gbàdúrà fún ẹ, mo máa ń kiri orí òkè gbogbo ẹ ni mo ti bẹ̀rẹ̀ sí ní lọ látìgbà tí wàhálà ti ṣẹlẹ̀. Ìwọ náà dẹ̀ ni tó bá ti ń jí lóru kó o máa gbàdúrà gàgà níbi aago 3 òru, kó o máa gbàdúrà kó o máa fogun eléni ní bú, ogun àyàn léyìí kó o máa fi bú kọ́lọ̀ ń bẹ ṣẹ́ láṣẹ wọlé. Wo ṣó wá fẹ́ gbọ́ kí tèmi náà ti ń ṣe ti ẹ̀sìn tí mo mọ̀ yìí, màá wá lọ yọjú sí ọ̀rẹ́ mi Alájà, ó ṣàmọ̀ ọ̀rẹ́ mi Alájà tó ń taṣọ. Màá ní kóun náà tún mú mi jáde lọ síbi ẹ̀sìn tiwọn, gbogbo tó ń bá tún ní ká ṣe màá tún gbégbèsè ẹ̀. Mi ì ní sinmi ṣé lórí ọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run tó bá mi gbàdúrà ẹ̀ ẹni tó bá lóòtún fẹ́ dàrú Ọlọ́run ò ní jẹ́ kó ráyè inú ayé ẹ̀. Ó ti sún mi òkè ẹ̀ kódà kó jẹ́ babaláwo mi òkè ẹ̀ òkè ẹ̀. Ní sùúrù jẹ́ ká kọ́kọ́ ṣe ti àwọn alálàájá yìí ṣó ti gbọ́ ọkọ mi ò sinmi, máa jẹ́ kí yẹn da omi tútù ìròyìn sínú ayé ẹ̀ ṣó ti gbọ́. Ó dẹ̀ mú rádaràda rẹ́dẹ̀rẹ́dẹ́ ara ẹ̀ ó dẹ̀ fi ń yí mi lára. Igbe kí ló ń gé? Ọjọ́ ìgbé ẹ kì í ṣe ní. Ṣé bí wò sọ wípé ẹnu òjíṣẹ́ Ọlọ́run nù? Ò nẹ́nu pásítọ̀ ọ̀run, kò lo brush, kò lo pákò, eyín ẹ̀ wá rùn. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ pẹ̀lẹ́ ma, mọ́mí. Bí a ti ń gbàdúrà lọ, ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi wípé ẹ dá ọjọ́ ayọ̀ kan síwájú ní ìdílé yìí. Bẹ́ẹ̀ni sà, tó tọ́. Bẹ́ẹ̀ni dáàdì, wedding mi. Praise the Lord. Hallelujah. Ní ìtẹ̀síwájú, ẹ̀mí Ọlọ́run tún ń jẹ́ kó yé mi wípé ìbáṣeṣe ká má ṣe wedding yìí rárá, àbí ká sún síwájú bí ìgbà díẹ̀. Bí ìgbà mélòó sà? Pásítọ̀, bóyá ọkọ̀ tá ò sọ òye yín, àti inú kí ọmọ mi ló fẹ́ ṣe wedding. Bẹ́ẹ̀ni inú. Àti mú déètì bóyá ó ti wọlé tán. Bẹ́ẹ̀ni. Àti raṣọ o. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yé mi dáadáa mà. Ṣùgbọ́n Bíbélì ní ìgbọ́ràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ìfetísílẹ̀ tẹ́ ẹ rí yẹn ó sàn ju ọ̀rá àgbò lọ. Ìbá dára ká gbóhùn Ọlọ́run, ká sún síwájú níwọ̀n bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Ok, pásítọ̀, bí ọdún mélòó? Tí a bá lè sún síwájú bí ọdún bíi 2 síwájú. 2. Pásítọ̀,
ẹ ṣé mo dúpẹ́ sà. Olúwa ṣàgbára dọ̀tun. Ẹ pẹ́ fún wọn àti gbogbo àwọn ọmọ ìjọ yín. Ẹ̀yin lẹ ti ṣùgbọ́n mi ti fẹ́ sìn yín. Ẹ ṣé gan sà. A tún máa rí yín bá o. A máa rí yín. Ọlọ́run aṣọ yín délé àtàlàfíà. Yes sir. Ẹ ṣé sà. Ó dà sà. Ẹ ṣé mo dúpẹ́ o. Àlàáfíà fún yín àti gbogbo ẹbí yín àti gbogbo àwọn ọmọ ìjọ yín. Ó dàbọ̀. Tinúkẹ́. Ma, kí ló dé kó tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí? Báwo ni sọ̀rọ̀ mọ́ mi? Ọ̀rọ̀ tó sọ ò dáa. Mami, wọ́n ti gbá yín o. Máa tó kúrò mi báyìí. Kì í ṣe èèyàn náà ẹ̀mí mímọ́ ò bá sọ̀rọ̀ kọ́ bó ṣe nǹkan kéré mọ́ o. Gbogbo táìtà náà fi yín. Ṣé kì í ṣe ibi tẹ́ ẹ̀ ná sí ni? Ẹ wo, ó kàn ń jẹ owó yín ni. Tinúkẹ́. Ma. Ẹni àmì òróró Ọlọ́run. Níbo àwọn wo? Ní ayé tá ń gbé ìgbẹ̀yìn ayé la wá. Ẹ gbọ́ ni ìgbẹ̀yìn ayé ti fẹ́ parẹ́. Tinúkẹ́, èmi o tó bá jẹ́ lóòótọ́ èmi ni mo bí ẹ. Sórí gbogbo nǹkan tí pásítọ̀ yẹn sọ òun lè mí dìmú. Bí kíni? A máa sùn ni tàbí ká yẹ pátápátá torí mi nìjẹ́ kó sọ mí do lórí burúkú. Tèmi nìyẹn o. Báàmì. Ọkọ mi. A ti sanwó wọn. A ti sanwó gbogbo vendors. Ó di méjì. Mo ti ra aṣọ. Tinúkẹ́, máa dáwọ́ gbogbo ẹ̀ padà fún mi. Okay. Ọ̀ nìkan 750,000 ni mà. A máa sọ fún wọn wípé time ta fẹ́ ṣe kò tí ì tó. Tó bá dé after 2 years, àwa máa lọ ṣe. Kọ́kọ́wó sọ́wọ́. Èmi ti sign contract. Tá a bá lò ní ọjọ́ náà, tá a bá ṣe lọ́jọ́ náà, gbogbo wa ti lọ. Tinúkẹ́. Tinú mi ni máa ṣe iná ni. Láti ilẹ̀. Àbí bó ṣe máa ṣe nìyẹn. Nǹkan tó wọ̀ máa ṣe nìyẹn. Ẹ máa wọṣọ. Nǹkan tó máa ṣe nìyẹn. Ẹ máa wọṣọ. Ṣé ọmọ orí kùkù tó máa ń ṣe náà ní láti kékeré ẹ tó bá ti ní kankan ló máa ṣe ìgbìtẹnumọ́gì ògùn lọ́rọ̀ ẹ. Ó gbà. Èmi ò gbà. Wọ́n ní ká ṣe sùúrù ká má tí ì ṣe nǹkan yìí. Òní mọ́mì mi kíní kan kò lè rí bẹ́ẹ̀ kò lè ṣe. Ṣé ó ti rí bẹ́ẹ̀ àbí kò tí ì rí bẹ́ẹ̀? Ṣé ó ti rí bẹ́ẹ̀ àbí kò tí ì rí bẹ́ẹ̀? Ó wá múra dáradára lédèrèdè ara yín ẹ fi ń yí mi lára. Ó di pé kí n bá dẹ̀ ń kọjá lọ ládùúgbò. Ọmọ tí ó mọ̀ ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ìwọ àwọn ará àdúgbò tí ó mọ̀ ìgbà tí nǹkan ṣẹlẹ̀ àǹtí tí wèrè bá ọjọ́ wẹ́ẹ̀dì wọn jẹ́ mọ́mí ẹ̀ ló ń lọ yẹn lémi Tinúkẹ́ èmi mi wà tádùúgbò rìn mọ́ ọjọ́ ìgbé ẹ kì í ṣe ni ó ṣe máa sunkún yẹn dáadáa nǹkan tí mo kàn wá bẹ́ẹ̀ sọ ni. Kò yẹ kí wọ́n sọ̀rọ̀ báyìí. Báwo ni kì í ṣe sọ ọ́? Èmi ní pé gẹ́gẹ́ bí abiyamọ nígbà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó yẹ kí bá mi jáde sí kí bá mi lọ wá nǹkan tá a máa ṣe sí ó jẹ́ àdúrà ni àbájọ ni àbí ìgbọ̀ngàn. Gbẹ́dọ̀ sáwùjọ àjọ olórí burúkú wo kí n wá torí tiẹ̀ máa tójú bọ̀ lékiri kí n máa lọ lé bàbá ẹ bá mi yẹ̀ wò wo bí yàtọ̀ sí ọ̀dọ̀ pásítọ̀ yẹn èmi ò lè tójú bọlé kankan torí ọ̀dọ̀ pásítọ̀ yẹn kì í ṣe bí kan tó dáa gẹ́gẹ́ bí abiyamọ ó máa mọ̀rọ̀ sọ ò abẹ́mi mo ní kí wèrè wọ wá bọ́jọ́ ìgbéyàwó ẹ jẹ́ abó ti gbàgbé pásítọ̀ ní fún ìgbà ìkẹyìn tí a bá rí ẹnikẹ́ni tí ò fẹ́ ká so arábìnrin ìyá àti arákùnrin yìí pọ̀ kó sọ̀rọ̀ àbí kó pẹ́ nẹ̀mọ̀ wèrè rẹ̀ wọlé pẹ̀lẹ́ ọkọ mi èmi ni mo rán wèrè wá bẹ́ẹ̀ mi mo lọ tú wèrè lẹ níbi tó so mọ́ àbí òwò amúkàwé òǹkè bó o bá kéńjọ́ kìíní àná tí mo bí ẹ Tinúkẹ́ mi ní gbé ẹ wálé igbe òǹpọ̀ ọmọ ajá ìjẹ́ gbé ọmọ wo wọ́n ní tí mo fẹ́ fún ẹ nù tó lè mú mi bínú pátápátá sí ẹ ọjọ́ tí Lekan bá tó pè ẹ́ tó bá pè ẹ́ tó bá gbé kọlù ẹ̀ Tinúkẹ́ tó bá gbé kọlù Lekan tàbí mo tiẹ̀ rí orin ní gbèrègbèrè ilé ẹ wà á rí mi wò bíran wà á ní ṣé ìyá mi nì àbí kì í ṣe ìyá mi wà á jẹ́ wàrà mi fún ẹ. á bèrè orúkọ ìwà ní òmò rí ìwọ ọmọ rádaràdà yìí. Mi yóò ṣe yọ̀gídì ọ̀la mi yóò ṣe bí àpọ̀ ìṣàfẹ́dá mọ́tò Lekan padà ní
Kẹ́mẹ́dá mọ́tò ìgbẹ́dá fowó ìgbẹ́dá ni. Lekan. In fact, wọ́n ní àkín tó rẹ ní bárẹ̀ ká má tó ọ̀rọ̀ bárẹ̀ lọ sọ. Most wọ́n ní iye kan alábàáhùn ojú mẹ́ta lọ. Mi expect pé o lè máa fi nǹkan kan pamọ́ fún mi. And tell me, kí ni nǹkan tó ní ṣe, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ àti wèrè? Ọjọ́ wedding, ọjọ́ nǹkan ẹ̀yẹ. Kí wèrè wá máa disgrace èèyàn bẹ́ẹ̀ yẹn? Kí ló ṣẹlẹ̀ ò dẹ̀ sọ nǹkan kan fún mi? Ọ̀rọ̀ wo ni wọ́n náà sọ? Kí ni mo ní ṣe pẹ̀lú wèrè? Kí ni mo fẹ́ ní ṣe pẹ̀lú wèrè? Àló ń yà mí lẹ́nu gan, èmi fúnra mi ò tí get ara mi. Wèrè wọnú ọjọ́ wọnú wedding mi, èmi nìkan ṣo náà ló dẹ̀ ń lé. Kí ló kàn mí pẹ̀lú wèrè? Bó ni mo ti rí wèrè rí? Disgrace ńlá ni now, embarrassment ńlá ni. In fact, mi ti get over ẹ̀ gan. Tó bá jẹ́ pé wọ́n tó pè mí mi ò tiẹ̀ mọ̀ what. Lóko, ṣé mo pé mo mọ̀ ẹ́? Àbí kò ṣe lóko tèmi ni? Back in the days, mo mọ̀ tó lè ṣe, mo màrà tó lè dá. Now, kí ni nǹkan tó rò pa lè ṣe sí nǹkan ẹ̀? Mi ò mọ̀ nǹkan tí mo lè ṣe. Mi mọ̀ tí mo tiẹ̀ lè ṣe, ó tiẹ̀ sú mi. Ọlọ́run, ó sú mi o. Láti ìgbà tó ti ṣẹlẹ̀ mi tiẹ̀ get ara mi rárá, ó sú mi gan ni. Tọ́rọ̀ bá rí báyìí, wọ́n ní tọmọ kékeré tó bá gbọ́ngbọ́n kúkú nínú òjò, màmá ẹ̀ náà máa gbọ́ngbọ́n sísìn nínú ẹ̀rùn. Ní tó bá dẹ̀ ti dé bójú, ti dé bá mú ní ẹ̀. Mo ní suggestion kan. Kí ló rò? Jẹ́ kó mú ìdí ọ̀tẹ̀ kúrò ńlẹ̀, ká organize kó mú kúrò ńlẹ̀. Kó mú kúrò ńlẹ̀. Ó mì pé kí wọ́n pa. So kán wá ní orúkọ mi ni wọ́n fi pa èèyàn. Náà má jẹ́ náà. Àmì mọ̀ tó mọ̀ mí gbà yẹn náà mi èèyàn tọwọ́ mi bọ̀ àtọ̀. Àmì ò lè ṣe o. I'm sorry, I can't do it. I can never do it. Okay, tó o bá gbà yẹn or tó o bá like yẹn. Mi ṣe láwọn guys tó yẹ pé what of tó bá kàn gbé kúrò ńlẹ̀ kọ́kọ́ gbé lọ jìnnà bóyá state mi kó má máa jà ẹ́ láàmú mọ́. Kí ló tún rò ń pa yẹn? Ètò tó sọ yẹn sì yẹn tó bẹ́tà tó bá ní pé kán gbé jìnnà yẹn bẹ́tà tí mi ò tiẹ̀ ní rí débi tó wọ́n máa disturb mi yẹn bẹ́tà torí wàhálà tí mò ń face pẹ̀lú ìyàwó mi gan-an lọ́tọ̀ ìyẹn wà ń bẹ̀ yẹn bẹ́tà. Hello? What? Kí ló wí? Ó wà lọ́fíìsì sìn. Ó wà ń bẹ́ ṣẹṣẹṣẹ. Màá bá yín bẹ́ẹ̀ sìn. Màá bá yín bẹ́ẹ̀. Kí ni nǹkan tẹ́yìn náà lè ṣe? Kí lẹ lè ṣe? Ẹ pọlọ́pàá kí tó débẹ̀. Okay, mò ń bọ̀ sí. Wọ́n ní wèrè yẹn tó ti wà lọ́fíìsì. Again? Wọ́n ló ti wà ń bẹ̀. Kí lè? Tí ó bá ní obìnrin jẹ́ kúmọ́lú, tí kò bá jẹ́ wọn ni á tún pa ni. Ikú kì í jẹun ẹni kan tún pa ní ìwé àtijọ́ ni ó. Tí kò bá jẹun ẹni á tún pa ni. Ikú lè rè ẹsẹ̀, oníṣẹ́ ibi. Tí kò bá jẹun ẹni á tún pa ni. Oore tí kò ṣe tó ní kọ́, ayé ló kàn dákú lẹ́bi o. Igun gbìyànjú, igun tiraka, igun pẹ́bọ látàyè lọ́dọ́rùn. Ayé ló kàn dákú lẹ́bi o. Oore tí kò ṣe tó fi pa lórí. Òun ni kò ṣe tó fi gbàgbé yan. Ilé ayé yìí tún kù sí ibi kan. Ọ̀rọ̀ ajé kò yẹ nìkan kan. Ìfúnni o. Sọ̀rọ̀ la wà yìí, àti dọ̀rùn. Tí ó bá ní obìnrin jẹ́ kúmọ́lú, tí kò bá jẹ́ wọn ẹni á tún pa ni. Ikú kì í jẹun ẹni kan tún pa ní ìwé àtijọ́. Tí kò bá jẹ́ wọn ẹni á tún pa ni. Ikú lè rẹ̀ oníṣẹ́ ibi. Tí kò bá jẹ́ wọn ẹni á tún pa ni. Kí ló pa wọ́n pọ̀ o? Kí ló pa wọ́n? Like I said, kò sí nǹkan tí mo ní gbogbo iṣẹ́ tí mò ń ṣe
gbogbo nǹkan tó wù kó o lè mọ̀ wípé mo ní kò sí fèèyàn méjì ìwọlẹ̀ kọ́ ni. À ń bá dẹ̀ ṣe ń plan wedding wa yìí mo ti sọ fún ẹ pé mama surprise ẹ every day every time ni mama surprise ẹ. Yes so a ò lọ síbi kankan ìta iná la wà bẹ́ẹ̀ ni. kí ló wà ń bá. wo ibi tá à ń lọ náà ni mọ́tò yìí ni is your car mo mọ̀ kó ní mọ́tò tẹ́lẹ̀ bọ̀ fún ilé ìkún. No! No! Yeah, it is. My car! It is your car. As in, Yes. key! Yeah. My wallet! And I'm taking it home! Yes, now. You love it, right? I love it! Thank you. Key! Yes, for you. As in, my car! Yes, your car. Your car. Color green! Color green! Bẹ́ẹ̀ni o. Purposely, mo ra color green ni. Bẹ́ẹ̀ni, ìyàwó mi ó ti di àmì ọ̀rẹ́. General lèmi fúnra mi máa dáàbò bò ẹ́ ní forever. Congratulations, sis. Wọnú ẹ̀ kó gbéná lé kó ṣáná sí i. Oh yes, o ti gbéná lé nìyẹn. Olabimeko promise me. Kò dẹ̀ mú fi lọ. Ó ṣe ń kéré o. Ó ṣe ń sunkún látijọ́ tó rẹ̀ ti ṣẹlẹ̀ lílé. Wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan táwọn ń ṣe yá àìsàn ló ń dá ságọ̀ ara. Torí ẹ̀ ni mo ṣe pè yín bóyá tẹ̀yin bá bá wọn sọ̀rọ̀ wọn máa dákẹ́ kún. Àtinúkẹ́ wáyé tó ṣe ń ṣe nǹkan báyìí fún ara ẹ̀. Kó dáná, ṣó fẹ́ fi gbé ṣera ẹ léṣe ni. Láti bí ọjọ́ mẹ́ta tí nǹkan yìí ti ṣẹlẹ̀ ń sìn, o kò ń sunkún láàárọ̀, o máa sunkún lọ́sàn-án, o máa sunkún lálẹ́. Why? Ṣó fẹ́ kún ṣera ẹ léṣe ni. Tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, o máa gbé ti sẹ́gbẹ̀ẹ́, o máa gbé kúrò lọ́kàn ni. Wọ́n dẹ̀ move on pẹ̀lú láìfẹ́. Yes now. Gbé kúrò lọ́kàn. Ṣé mi fẹ́ kún ṣera mi léṣe? Ṣé bí wà ń bẹ̀? Ó wà ń bẹ̀ lọ́jọ́ náà. Ní ọjọ́ wedding mi wà ń bẹ̀. Ó wà ń bẹ̀ lọ́jọ́ wedding mi Wà ń bẹ̀. Orí ibu nǹkan tó ṣẹlẹ̀. Ó wà ń bẹ̀. Mi máa lè rìn ládùúgbò. With the talk of the town. Èmi ni gist, latest gist. Tó ń ṣẹlẹ̀ nígboro sí. Àtinúkẹ́, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó pélé ẹ kó máa dúbò ṣe wà kó máa sọ pé Ọlọ́run ó ṣe mo dúpẹ́ o. Bí wọn ti ẹ̀ tí so èmi àti Lekan papọ̀. Jọ̀ọ́ má bínú tó bá pọ́n ti so yín pọ̀ nǹkan kí ló fẹ́ ṣe. Ó wá ní pé ìwọ ni talk of the town. So, àtayébáyé la ti rí nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀. Ó dẹ̀ ní ẹni yóò sọ pé òun ò fẹ́ ẹ mọ́. Ó dẹ̀ move on pẹ̀lú life, ṣó fẹ́ kú ṣera ẹ léṣe ni. Olójú ń tì ẹ́ ládùúgbò. Ọ̀dọ̀ àwọn arúgbó tó wá kọ́ rẹ̀ sí gan, ibẹ̀ àwọn gangan ló máa ń ṣàbòsí jù. Yes na wọ́n máa múra wá look good wá bọ́ síta wá ṣayé ẹ̀. Kí ló ṣe ẹ́ kí ló tó ń ṣe báyìí? Bó ṣe ń ṣe lélẹ̀ jù. Bó ṣe ń ṣe. Mo kàn fẹ́ explain bóyá kò yé yín o. Okay. My wedding day. Nítorí pé wọ́n ti sọ èmi àti Lekan padà. Wọ́n èso wá papọ̀ kí n ṣe sí. Kí n ṣàdúrà ẹ̀sìn tí mo ṣe. Lekan tó yẹ wípé Lekan tó yẹ pé ó promise mi. Kí màlẹ́ ní ládùúgbò mi ládùúgbò. Kí ló ń sílẹ̀ kí ló ń ṣe ẹ gan-an? Ó ṣe move on pẹ̀lú láìfẹ́. Kí ló dé ṣé òun nìkan lọkùnrin tó wà láyé ni? Ó jẹ́ pé torí ọkùnrin fẹ́ fi para ẹ̀. Ẹ̀wà ń bẹ lọ́jọ́ òkú ayẹyẹ. Ẹ̀wà ń bẹ. Lọ́jọ́ ayẹyẹ mi the happiest day the day. That should have been the happiest day of my life. Kó tó fi ṣe lélẹ̀ yìí o. Àtinúkẹ́. Kí ọkọ mo understand bó ṣe ń feel. Ṣé you understand? Mo dẹ̀ feel pain there. But at the same time, o láti calm ara ẹ̀ down. O nítorí nǹkan báyìí kò fi ṣera ẹ léṣe.
I understand. I can feel your pain. Oh no, you don't know anything about my pain. You've got no clue about my pain. Ẹ má bínú. Ẹ ṣé mà. Mo máa para létí títí o. Inú kí n débẹ̀ kọ́nẹ̀tì ẹ̀ sí ilé. Máa tún padà débẹ̀ ẹ ti jáde. Ìyí tí mo tẹ̀ wá last bí mo ṣe ń wọlé báyìí náà ni àmọ́ mi ló ń lọ yìí. Ó wá dùn mí. Ẹ má ṣe gan. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Ìgbà tó ń jíṣẹ́ yín fún mi ló jẹ́ kémi náà wá yọjú sí yín torí òpin ni ní Ṣọlá. Mo mọ̀ pé tí ò bá ní tẹ́ fẹ́ bá mi sọ ẹ lè máa po ilé bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀. Kò sí bínú bẹ́ẹ̀. Kò sí nǹkan méjì tí mo fẹ́ sọ bí kò ṣe ọ̀rọ̀ Tinúkẹ́ àti Lekan yìí náà ni. Torí ọ̀rọ̀ Tinúkẹ́ ti sú mi inú ilé o. Ojoojúmọ́ báyìí ìgbé ni. Kò fijọ́ kan rí ẹ̀rìn báyìí. Mi rí ẹ̀rìn lẹ́nu Tinúkẹ́. Ìgbé yìí ni ó dẹ̀ fẹ́ fi gbé pa mí sínú ilé. Mo wá wò títí pé kí ni mo wá fẹ́ ṣe? Mo bá gbé fóònù, mo pe Lekan. Nǹkan tó máa sọ fún mi ni wípé mọ́mì ọmọbìnrin jọ yẹn náà ó sì ń wá ojoojúmọ́ ló ń wá sílé tó ń yàdà wá bá òun tó ní ikú ni. Ó dà tí o bá rí bẹ́ẹ̀ ìwọ Tinúkẹ́ ìwọ dẹ̀ lọ sí ọ̀dọ̀ Lekan kí nǹkan tó ń rò kò tọ́lẹ̀ ó lójú ń ti òun mọ nǹkan tó máa bá lẹ́nu wọn òun mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́hùn. Mi ìwà mọ nǹkan tí mo ṣe yẹn ló jẹ́ kí n máa wá yín wá wípé kí ni ìgbésẹ̀ wo la dẹ̀ fẹ́ gbé báyìí ẹ ṣàánú mi ẹ ní fojú sunkún ọmọ. Ẹ ṣe ìyá wa a kò ní rí wàhálà. Àmín. Ọlọ́run á dá wọn sí fún wa. Àmín Jésù. Àjèrè mu. Àmín. Ó ń ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni wọn ò ní sí pẹ̀lú yẹn. Bẹ́ẹ̀. Ìjì lélẹ́yìí tó wà lẹ́yìn èmi dàmọ̀ pé lágbára Ọlọ́run ìjì yìí máa dáwọ́ dúró. Àmín Jésù. Lágbára Ọlọ́run gbogbo àwọn tó oníṣẹ́ ibi tó ránṣẹ́ ibi sáàrin àwọn ọmọ tí wọ́n ní wọn ò ní rójú ráyè ṣẹlẹ̀ ayé ara wọn ibi wọn yẹn á padà sí wọn ni. Ẹ wo ẹ fọkàn yín balẹ̀ èmi náà ò dúró àdúrà níbí àdúrà lọ́hùn. Ẹ wo àìgbélé mi kì í ṣe pé mo lọ ṣọ́ọ̀bù torí ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni kó lè da yìí náà ni. Àtọ́rẹ́ mi ò rí irú eléyìí rí o tí wèrè àwa máa lé wọn káàkiri. Ó dá mi lójú pé àwọn kan tó ti rí bí àárín wọn ṣe gún nọ́mọ̀ọ́mọ̀ ń dá wàhálà sílẹ̀ sí wọn láti fi yà wọ́n torí mi rírú ẹ̀ rí o. Oníṣẹ́ ẹbí á máa forí ẹ̀ gbé o. Agbára Ọlọ́run. Kí ló dé ẹ wò tí n bá bá Lekan náà sọ̀rọ̀ mọ́mì ẹ̀ tẹ̀ dá sọ̀rọ̀ òun ẹ̀ tẹ̀ bọ́ òun ọ̀rọ̀ ara wọn nífẹ̀ẹ́ ara wọn. Ìfẹ́ àárín wọn pọ̀. Èṣù ló kàn fẹ́ dá àárín wọn rú Ọlọ́run dẹ̀ ní gbà fún. Àmín àmín. Ẹ wá gbọ́ mi ohun tí ò bá lẹ́nu kò ní gbọ́n jù yàn o. Bẹ́ẹ̀ni. Ohun tẹ̀mí rò tí mo dẹ̀ fẹ́ ká ṣe ń sìn ní pé níwọ̀n ìgbà tí Lekan ti ní visa Canada lọ́wọ́ ká gba visa fún ìyàwó ẹ̀ náà wọ́n jọ máa kóra wọn lọ sí Canada máa wá wò bóyá wèrè máa gun plane àbátẹ́gùn ló máa bá débẹ̀ kọ́jọ́ ló máa ṣayé wọn nírọ̀rùn lọ́hùn. Nǹkan yóò máa ní bàjẹ́ o. Àmín. Lágbára Ọlọ́wà ní fojú sunkún wọn. Àmín. Iṣu ọmọ jìnnà fún wa jẹ. Àmín. Mo fọ ara ọkàn mi dẹ̀ balẹ̀ mo fọwọ́ sí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Kó wá bátẹ́gùn lọ sí Canada. Èṣù ló kàn fẹ́ máa gbógun ìyá. Ọlọ́run á bá Sátánì wí. Àmín o. Canada. Màá dẹ̀ ṣàlàyé fóun náà. Ó bá tán. Mo mọ̀ pé inú ẹ̀ máa dùn. Ẹni mo ní kó má sunkún mọ́ o solution nìyẹn. Ẹ ṣe mà. Ẹ wo bó sí ẹwẹ́ fọkàn yín balẹ̀. Ọkàn tèmi náà dẹ̀ balẹ̀ báyìí. Ẹ bá mi bẹ̀ ẹ́. Máa sọ fún. Ọ̀rọ̀ ẹkú kọ́ leléyìí o tí ẹ ní mò ń ṣe lọ́jọ́kọ́jọ́ ọmọ gan-an oúnjẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu tí n bá dọ́dọ̀ tiẹ̀ náà gbà mí kí ni mò ń rí ṣe sọ́rọ̀ òun àtìyàwó kí ni mò ń rí ṣe sọ́rọ̀ òun àtìyàwó. Ìfẹ́ wà láàrin wọn. Bẹ́ẹ̀ni. Àwọn wèrè yìí ló kàn fẹ́ dá wàhálà lẹ̀. Ọlọ́run á fún. Wọ́n ràn wá ni n kò bá yá lọ jíṣẹ́ padà fẹ́ tó ránṣẹ́. Bẹ́ẹ̀ni ìkà ni wọ́n. Ilé ayé yìí tún kù sí ibi kan ọ̀rọ̀ ajé kò yẹ nìkan. Ẹni sọ pé torí kí n ṣẹrù dání ni. Ẹ mọ̀ pé mi gan náà lè fi sílẹ̀ nílé lánàá mi ìlú gbogbo tẹ́ ṣe ń lọ tẹ́ ń bọ̀ yìí ó ti tú mi. Ẹjọ́ ẹ ti pọ̀ jù ó dà mí ò ní pẹ́ rárá. Ẹ ṣùọ́ máa wọ ẹtú ẹtú jẹ́rìí mi máa fi kọ́ lẹ́yìn. Tó bá jẹ́ pé bó ṣe jẹ́ gan. Máa mí sí mi lè pẹ́ o. Má fi kọ́ọ̀dù stop mi rárá o. Mi ṣe ní fi kọ́ọ̀dù stop mi. A ní mi ò ní pẹ́. Ẹ ṣáà máa ẹ stop.
oúnjẹ tó wà lè wọ́n ti jẹ́ tán ni. At least mi wá ní rata ní kò tán náà. Ata báwo. Òun ni kú ṣe tó fi gbẹ̀mí èèyàn. Ilé ayé yìí tún kù sí ibì kan. Ọ̀rọ̀ ayé ajé kò yẹ ẹnìkan kan. Ọlọ́run máa yà wá ní wẹ́rẹ́ o. Wèrè dùn wò kò ṣe bí lọ́mọ. Tí ó bá ní obìnrin jẹ́ kúmọ́. Andy, àìdọ̀ ètò ìjọ. Àlàyé mi ayé rárá wẹ́n fún mi ṣé kò ṣe kò kú. Owó àlàyé àwọn mi àdó máa gbé owó lẹ́yìn àwọn sẹ́yìn. Ó yá. Níbo làwọn ti kó jáde? Mọ̀ tiẹ̀ ọ̀dẹ̀. Àwọn àgbẹ̀ wọn tó wá sọ wọ́n bì. Yankí ló ń lọ ni. Ṣe ṣí ni. Wọ́n ti sanwó mi mọ́ owó ògùn náà tó bí wọ́n fẹ́ dọ́wọ́ padà. Nílẹ̀ ń wí tẹ́kùn tó fi ń tàn yàn báyìí. Ẹ kọ́ ṣe fún wa o. Ilé ayé yìí tún kù sí ibì kan. Ọ̀rọ̀ ayé ajé kò yẹ ẹnìkan kan. Ọlọ́run máa yà wá ní wẹ́rẹ́ o. Wèrè dùn wò kò ṣe bí lọ́mọ. Tí ó bá ní obìnrin jẹ́ kúmọ́lú. Tí kò bá jẹ́ wọn ẹni á tún pa ni. Ikú kì í jẹun ẹni kan tún pa ní ìwé àtijọ́ ni ó. Tí kò bá jẹ́ wọn ẹni á tún pa ni. Ikú lè rìn ẹsẹ̀. Oníṣẹ́ ibi. Tí kò bá jẹ́ wọn ẹni á tún pa ni. Ẹ̀gbọ́n àti kò sí. Èsù mi, mo ń dálé padà èsù mi, mo ní. Ṣé máa fẹ́ sùn mi síta ni? Ẹ̀wọ̀ ẹjọ́kọ̀ yẹn sanwó mo sanwó ni òun láàkì gbogbo. Ẹ̀wọ̀ ẹ̀sùn jàre. Ẹ̀bọ̀ kí ló dé ń disturb mi náà? Wọ́n sanwó ẹ̀sọ́wọ́ wọn náà sanwó ni. Ẹ má ṣe wọ́n lára náà. Kí ló dé tó bá dá ilé lọ gbé Uber tó bá ń ta yín lára? Ọ̀ láìkí ẹ̀ ni. Mo rò pé sìnkú náà èèyàn sùn. Ọ̀ọ́ni náà kí ló ṣe inú ọ̀tẹ́ inú ìjókòó dàbẹ́ farabalẹ̀ ní ká lè gbà pọ́n òun nǹkan tó ń sọ. Ẹ̀rọ ẹ̀ kọ̀ǹpọ̀tì. Farabalẹ̀ fún kọ́sítọ́mà. Ẹ̀sùn ẹ̀sùn. Ọjọ́ tó ẹ̀ sọ fún ọ̀dọ́ wájú ẹ̀yà. Àìmọ̀ ẹ̀rọ ẹ̀rí mọ́tò ẹgbẹ́ ẹni máa ọ̀tọ̀ bọ́lẹ̀. Wọ́n ti ẹ̀ ò jẹ́ ẹjọ́ ẹ̀ṣọ́. Dẹ́fà! Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àjọ ní ìbùsọ̀ àtúnbí sáà o. Ẹ má sún mi lọ. Aṣọ òtẹ̀ẹ̀lẹ̀. Kú ni o. Ẹ má jẹ́ n kú, kò tí ì yà ń sìn ẹjọ́. Kú ni o. Àfìgbà tí mo padà sí, mbàdẹ́ ti. Nonsense. Sorry ma. Ikú ni o. Aṣèrègbèrè ni o. Kí ló tó tẹ wẹ ìlú tó máa gbé? Wọ́n mi náà. Ẹ wo bí ẹ̀yin méjì wèrè jọ nìyí o. The question ẹ̀yin mú owó ẹgbowó ẹ̀mí wa lọ́wọ́ wèrè ẹ fẹ́ mi wá ta káìtì àti dábàá àti dọ́kítọ̀. Pẹ̀lú owó tẹ gbà. Ọlọ́run tó sọ gidi o. Mọ̀kẹ́ àpàyàn ni. Tó bá ẹ̀kọ́ lè fẹ́ pa yín. Nígbà tó yẹ pé àwa sọ 1,000 èèyàn díẹ̀ tó kó 5,000 lé lọ. Mo fojú ká. Ọ̀tọ̀ fún wa ìrònú pè ní àná. Àbáwọ̀tẹ́ ìfà òye ẹ̀rì. Ẹ wo. Aláyé jà wà lọ. Bọ́lá ń lọ. Ẹ ní ìdó wa padà. Ẹ ní kú rí. Kí ni túmọ̀? Àmì kí ni túmọ̀? وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا ẹni sùn
afẹ́ ní sùúrù rẹ̀ jẹ́ gbọ́. Ẹ wo wèrè tí mò ń sọ fún yín kankan ló tún ti wà ta yẹn. Òun ló pariwo ikú ni òun ló ti dé síta yẹn. Ọmọbìnrin yẹn tún ti dé síta ìgbà mi. Ẹ wo mo ti sọ orí ẹ̀ náà ni. Orí ẹ̀ la ṣe pè ní. Mo ti sọ fún yín pàdé àdá ń gbà yìí. Àdúrà tẹ̀ ń gbà yìí ti kéré ju nǹkan tá à ń ṣe lọ. Ẹ wo wáyé ṣe. Ẹ wo nǹkan tí wọ́n ṣe àwọn fúnra wọn ló ń bára wọn sọ̀rọ̀ látẹ̀kan. Mo ní gbogbo àdúrà tẹ̀ ń gbà ó ti kéré jù fún arábìnrin yìí tó pariwo ikú ni ikú ni ikú ni ẹ kàn ní ọmọ tá ì ṣe. Torí ẹ̀ mo ṣe pè ní wọ́n tún ti dé bí ẹ ṣàánú. Ẹ dákun ṣe nítorí sọ fún mi pé arábìnrin ti ń dà yín láàmú. Òun ní bẹ́ńtà. Ó nìyẹn. Olówó àtàyẹ. Ó ní o. Olówó àtàyẹ. Wàyí lójú dáná ọmọ nígbà lójú dáná. Ṣẹ́fẹ́ lọ bá ní. Ó máa ń má darí ni. Mo dáre. Ó nìyẹn. Yẹ wèrè lélẹ̀ olórí kúrò. Àfa kí ló ṣe lọ́dà? Ẹni rẹ̀. Ó ní àfa ni ẹ. Ó ní ẹ. Àfa ni ẹ. Allahumma anta salam wa minka salam wa ilayka yajus salam. Yes salam salim. Yes salam salim. Ikú ni níbo? Èmi ò ní bá wọn kúkú kan láyé mi ní kúkú kan bí òkè ṣe yíyè. Ẹ wo ẹ wá mú arábìnrin wọlé lọ. Mi ò gbọ́n tẹ́ sọ. Àfa ẹ má ṣe bẹ́ẹ̀ o, ẹ má ṣe bẹ́ẹ̀ o, kọ́ máa mú wọ bí o. Ẹ jẹ́ kí wọ́n mọ bó ṣe máa mú síta tí ò ní wá sí sàkání mi mọ́ rárá. Mú wọ bó wọnú lé mi, èèyàn pé kú ni ẹni kó wọlé. Ẹ wá mú arábìnrin yìí bọ́ sí àgbàlá. Gbẹ́nu sọ̀hún, èmi ni. Ó ń bèrè ṣe wọ́n ní ọmọ mi sọ̀rọ̀ síbi kan. Lọ́mú jàre wọn ni kò mú yàn dúró. Lọ́mú. Ọ̀rọ̀ ayé wo ni mo máa wá kí n mú wẹ̀? Mú wọlé. Má sí mi. Mú wọlé. Wá, má mú kọjá ẹgbẹ́ yẹn o, má mú kọjá ẹgbẹ́ yẹn, ibẹ̀ ni kò ọ̀rá dúró sí. Má mú lọ ẹ̀yìn o, wèrè ni ó lè lọ gbẹ̀yìn kulé kó lọ wọlé láti bẹ̀rẹ̀ wá o. Níbi tọ́rọ̀ dé dúró yìí, ẹ dákun mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Okay sir. Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa bí arábìnrin yìí ṣe dán tó dà yìí? Àyíkó lẹ́yìn tún sọ yìí. Ẹ ti perform miracle kẹ̀dẹ̀ gboríyìn ló kù. Wèrè dé bí nsìn mí mọ́ kọ́tẹ́ pé ẹ̀yìn máa kọ́ mi gan. Ẹ̀dẹ̀ bá sọ́bà ọwọ́ kan ó dẹ̀ dúró. Ìyẹn make sense. Ẹ tún wá ń bi léèrè pé kí ni mo mọ̀ nípa wèrè. Báwo ṣe máa mọ nǹkan tó ṣèyàn kan tó fi ya wèrè? Báwo ni fẹ́ mọ̀? Lẹ́kan. Mi gbọ́ yín. Lẹ́kan. Ẹ mélòó ni mo pè ẹ́? Mo ò lè rántí o. Wo jákòrí ẹ pé ṣé o rí ọmọbìnrin tí mo wò mo ṣe rí ojú ẹ̀ dáadáa ni torí nígbà tó wá bá wa ní church ń jọ sí ṣé o mọ̀ pé ó kún gbogbo ẹ̀ ó burú jáì jù báyìí lọ ṣùgbọ́n nísìnyí mo wo ṣàkún bó ṣe rí mo ṣe wá rí wípé ojú ẹ̀ yẹn jọ ti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. What is papa? Mami. Kí ni? Ẹ̀yin wo wèrè ṣuṣuṣuṣu ẹ fi ń wí ọmọ lọ́mọ táwọn mọ̀lẹ́bí ìyàwó mi tẹ́lẹ̀ bá rí yín sí tó bá gbọ́ nǹkan tẹ̀ sọ ṣé wọ́n ní jẹ́jú mọ́ yín kíkẹ́ sọ pé ọmọ wọn jọ wèrè. Mo ti gbọ́. Ojú ló ń dùn. Ohun tágbára yín ò ní gbé ẹ máa fà. Ẹ wo níbi tọ́rọ̀ dé dúró yìí gbogbo ohun tí ẹ bá mọ̀ nípa bí arábìnrin yìí ṣe rí bó ṣe rí yìí ohun tó sọ arábìnrin yìí dá bó ṣe dà yìí ẹ gbọ́dọ̀ ṣàlàyé o àìjẹ́ bẹ́ẹ̀ ìyá wa ẹ wo arákùnrin tí. Ẹgbẹ́ mi lẹ́kọ̀ọ́ wà ṣàánú mi má jẹ́ kákùrùn má jẹ́ pàṣán tó dẹ̀ mọ̀ pé òpè méjì lọ́wọ́ mi lẹ́kọ̀ọ́ ṣàánú mi jọ ṣàlàyé kí ló wà fẹ́ òpè mi. Kí ló mọ̀ pa? Kí ló fẹ́ gbọ́? Ó dè mí tó fẹ́. Lẹ́kan jọ. Orí mi ń pariwo. Wọ́n mi ó yẹ kẹ́ ẹ understand nǹkan tí mo sọ ní abíyá àtàwọn èèyàn lájọ́ ń gbé nínú àwọn ẹ̀dẹ̀ embarrass me tàbí. Wọ́n mi ò tí ì pariwo lẹ́mi tí mo sì máa gbé megaphone tí máa gbé sọ́dún báyìí tí màá máa pariwo tí gbogbo ará àdúgbò máa gbọ́n tá a ṣètìlẹ́ fi jó ní ìwọ wo bí adójútì nìyẹn. Bí ti báwo. Abanilójú jẹ́ ọmọdé ló yá wọ́n pe common 20,000 nínú ẹbí pé kí wọ́n dá ọkọ̀ ò dá ó dẹ̀ jókòó kà sí bíbá yìí ó sọ̀rọ̀ òun ìṣọmọlúwàbí. Ṣé kí n lọ jalè? Èmi ò ní kó jalè wàá lọ wá ni wàá dẹ̀ dá. Nígbà tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ tí mo níṣẹ́ lọ́wọ́ tó bá bu 20,000 àbọ̀ bu 40,000 máa ń dájú bẹ́ẹ̀ lọ gbàtí mi ò dé wá níṣẹ́ sí ṣé kí n lọ jalè ni.
nígbà tí wọ́n ń ṣiṣẹ́ lẹ́tí iṣẹ́ kan bá bọ́ ṣé kò yẹ kó wáṣẹ́ mi ni. mo ti gbìyànjú agbára mi kò síbi tí mi ò wáṣẹ́ dé mi ò tí ì rí ni ṣé bá rí màá lọ ṣe. ẹ máa gbá yóò pò nù ní gbogbo ìlú yìí bó ṣe tó yìí tó ò bá rí níbí o ò gbọdọ̀ kán lùlù bòmí kó wá lọ. ṣé tí ẹṣin bá dáyàn ṣe kọ́ lèèyàn tún ẹṣin òun gùn àbó rẹ́ni tó ṣubú lórí títì tó wá sùn kalẹ̀ síbẹ̀ pé torí pé òun dẹ̀ ti ṣubú òun ò ní dìde mọ́ àlọ́ yóò pò nù wáṣẹ́ lọ jáde lọ́kọ́ wáṣẹ́ lọ bóyá ariwo tí mo ti ẹ̀ ń pa yìí lára àwọn tẹ́jọ́ ń gbélé tí ò mọ̀ pé ò níṣẹ́ dání ó ṣeé ṣe kó gbọ́ kó pè kó bẹ wáṣẹ́. wọ́n bí tí ò bá lọ já owó yẹn ní kíákíá tí bàbá mọ́gàjì bá tún fi pè mí wípé ò tí ì mọ owó tiẹ̀ wá gbàdúgbàdú àgbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. ọkàn tẹ̀sán ẹ jẹ́ àwọlé. ilé bo. so ẹ máa wá sínú ilé mi yẹn tún ní wọnú ilé àbí. ta ni ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté wá wọ́ mi wọlé èmi ò wọnú ilé ń bí wọ́n bí o tí wọ́n bá lóò tí ì mú owó yẹn wá tí mo bá fi padà wá sí bíbá ìpadàbọ̀ mi á burú jù báyìí lọ. aláìní rò bí ọ. kí ló tí mo mú ìṣe báyìí lọ. Kí ló dé? Kí ló ṣe? Ọ̀. Lekan, ó ń bi mí kí ló ṣe mí. Mo ń replay gbogbo ọ̀rọ̀ tí mọ́mí sọ lẹ́ẹ̀kan yẹn. Ṣé o rí pọ̀rọ̀ yẹn pọ̀ ni? Àwọn bó ṣe lè wò kó pọ̀ tó. Kí ni mo fẹ́ ṣe? Kò sí tá a fẹ́ ṣe. Ìyá ẹni nìyá ẹni. Wọ́n tó bá wù kí wọ́n sọ torí kó lè dáná ni. Ọ̀nà tó ń gbégbá ni òfin bẹ́ẹ̀ wà òkè tó. Lekan, ọ̀rọ̀ yẹn pọ̀. Ṣé kò máa pinch ẹ lára ni? Kò máa gún ẹ? Kò gún mi o. Wọn kí mi ò fi bẹ́ẹ̀ mọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Lekan, ó ti dúró tẹ̀tẹ̀rẹ̀ jù. Mi ò understand gún mi lára báwo wọ́n ti sọ tiwọn bọ́ ṣe máa sọ tiwọn tèmi dé ní kí n gbàdúrà kọ́lọ́run ṣe ìyanu mọ́ fún wa. Bébì, ọwọ́ tó ti ń fún ni tẹ́lẹ̀. Ìwọ náà wá òkè tẹ́lẹ̀ náà. Kó wá di gbé gbogbo ẹ̀kọ́ ó kàn yí like that. Ó dẹ̀ ń wò. Kí ni màá ṣe? Pé mi ò lọ jalè àbí? Pé mi lọ́jọ́ mọ gbé? Àbí kí n lọ ṣe oògùn? Lekan ò ní láti jalè. Then what are you saying? Kí ló ń sọ? Kí ló ń sọ? Mi ò understand. Okay. Ní sùúrù. Má worry, àwọn èèyàn ti fún mi ní advice lọ́tùn lósì. Ó dà pa máa tẹ̀lé àwọn advice yẹn báyìí. Ìwọ má worry kàn ṣe báyìí. Advice náà fún. Tó bá ti dọ̀la ó máa yí ẹ, a máa gbé ìgbésẹ̀ lórí ẹ. Má rí ní rí wípé ẹni tí wọ́n bá sọ fún ẹ ó máa wà so ridiculous àbí bóyá kò ń ṣe standard mi or anything. Kò sí any standard tí mo ṣe, kò sí any level tí mi wà. Anything mo ready láti ṣe, any iṣẹ́ ni o. Kì í ṣe torí tí mo mú sọ but èmi gan ní ìdí ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Ó ti wà okay. Mo ready láti ṣe. Tó bá ti di àárọ̀ ọ̀la a máa gbé ìgbésẹ̀ lórí ẹ. Kò sí wàhálà o. Ẹni iṣẹ́ ni mo lè ṣe o. Ẹni iṣẹ́ o ni mo lè ṣe o. Ọ̀tún kánìkì jájá òsì ká ò gbọ́dọ̀ jàgbò aláìra sọ́bọ̀ ní mẹ́nu ṣe dárò òtútù gbúrúgbúrú abíyáfájẹ́ tí sàórèrè bí àkókò ajésáré wá kọ́ wá faragbò mí gbúrúgbúrú bó ṣe faragbá lára tó lówó lọ́wọ́ ajésáré wá kọ́ wá faragbò mí gbúrúgbúrú bó ṣe faragbó lọ́rọ̀ tó lówó lọ́wọ́ ajésáré wá kọ́ wá faragbò mí gbúrúgbúrú bó ṣe fọlọ́rọ̀gún àga tó lórí tí ò lọ́jà ǹjẹ́ àbá mi dewé nìyàn bàbá bá balẹ̀ adéwé gbégbò bá balẹ̀ adégbò gbogbo ara ní sẹfúnsẹfún fi ṣe fún ajé oníṣọ bòdì ògúngúlú sọ̀yálẹ̀ mi wá wá jẹran ọ̀gẹ̀dẹ̀ kí lajẹ́ jẹ lódùfẹ̀ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ lajẹ́ jẹ lódùfẹ̀ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀. ẹlẹ Ọlálékan mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ Ifá mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ṣẹ̀dá rẹ̀ torí fátá dá fún ọ yìí àmọye èèyàn bẹ́ẹ̀ láti dá fún tífọ̀ ọ̀hún èyí tó bá tún wá fagídí ṣe irú wọn máa ya wèrè ni àmọ́ bá a ṣe dá lọ́wọ́ kan báyìí bẹ́ẹ̀ ni ṣẹ̀dá rẹ̀ rọ̀ mọ́.
ṣe gan kí ni mo á fẹ́ ṣe báwo lówó yẹn ṣe máa dé báyìí. Ọlálékan ọ̀pọ̀ kára rẹ̀ balẹ̀ a ò ṣe mọ́ làákù jìnnà owó ti dé ọlá ti dé òkìkí ti dé ẹ̀sùn mọ́ra yín dáadáa. ẹ̀yìn tí gbogbo ẹ̀ lọ nígbà mo gbé fajanlẹ̀ nǹkan méjì ní fámù mo sì mọ̀ pé méjèèjì ń yọ ọ̀rọ̀ fún yín láti ṣe. kí ni nǹkan àkọ́kọ́ kí ni nǹkan kejì. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí ó dìgbà tí iná bá kún fìtílà a gbọ́dọ̀ tó lú oníkà mẹ́sàn-án kà sọ fúnbìnrin rẹ kó yẹra fún mi. ṣe rò pé ẹ máa ṣe ṣe. kí ló dé tí ò sí sí. òun ló mú mi débí. èmi ló lóore ẹ èmi mo mú débí báyìí kó mọ́bi kọ́kàn. òun ló mú mi débí kò sí nǹkan kan tí mo fi bẹ́ẹ̀ bá ní kó jáde ń sìn tó bá jáde gbogbo tẹ bá sọ fún mi máa padà sọ fún. Ọlálékan ẹ fẹ́ kí n sísọ lójú eégún. ẹ bá sísọ lójú eégún kò sí irú kọ́lọ̀ táṣọ yẹn lè jẹ́ máa sọ fún. ọ sọ fún. máa sọ o máa sọ. kí n túṣu désàlẹ̀ kòkò. mi ò mú nǹkan tó máa wà after tẹ bá túṣu désàlẹ̀ kòkò but anything tí a bá jọ bá ń bẹ̀ máa padà sọ fún tí ò bá sí ń bẹ̀. mi mọ̀. ìyún ò lè ṣebí kémi ó ti sọ ni kò lè rárá. àkọ́kọ́ ìyá rẹ ni o torí pé kí ni ajé ń bẹ lára ìyá rẹ ọlà ń bẹ lára ìyá rẹ tó pọ̀lọpọ̀ bó o bá ilé gbé ìyá rẹ tó o fi ìyá rẹ ṣiṣẹ́ tá a fẹ́ ṣe yìí Elédùmarè ọgbọ́ gbogbo ibi tí wọ́n ti ń pariwo lówó láyé wọ́n máa pariwo tiẹ̀ náà. stop bíbó. ẹ stop kí lẹ ń sọ náà. mo sì ń sọ̀rọ̀ lọ́rùn tí parí ọ̀rọ̀. ọ̀rọ̀ wo lẹ wá ń sọ tó wá jẹ́ pọ́ǹtì ní gbogbo nǹkan tẹ́ ń sọ mọ́. pọ́ǹtì náà ni mo sọ fún ọ. àmọ́dé bí ẹ̀ ń kí mi kú oríire ẹ̀ ń kí mi pé nǹkan tí mo ó tọwọ́ Ọlọ́run wá ẹ wá fẹ́ lò yá mi ṣé yá mi ló sọ pé kẹ́ ẹ lò Ọlọ́run ló sọ pé kẹ́ ẹ lò yá mi ni Elédùà àtẹ̀lé kí n máa kí ẹ̀ ṣọ́ ló sọ pé kẹ́ ẹ lò yá mi má pè baby don't baby me now. calm down now. calm down for what. ṣe bí bàbá sọ pé nǹkan méjì ni wọ́n ìsọ ẹyọ kan jẹ́ ká gbọ́. wọ́n ṣe máa dárúkọ ìyá mi in the first place. bàbá ní sùúrù má bínú. ọ mọ bí tó wà ní ilé ẹgbẹ́ tó fẹ́ lọ wà yìí èmi ló fẹ́ máa pariwo mọ́ sọ́ra rẹ o. mi ò pariwo mọ́ yín o mú mi débi ni mò ń sọ. bàbá ẹ má bínú bàbá ẹ má bínú má bínú náà ó dẹ̀ ní sùúrù wọ́n ṣàní méjì ni jẹ́ ká gbọ́ kejì náà náà bàbá kí ni kejì jàre ẹ má bínú. ìwọ lọ́rọ̀ gidi lẹ́nu tí ẹ jàre. ẹ ṣe bàbá ẹ má bínú ẹ sọ kejì. ẹlẹ́ẹ̀kejì tí ẹ wà lè èyí tí ẹ tún dá pọ̀ ẹ̀yin ọ̀dà àjà lákọ̀ọ́kọ́ lọ. wò mí obìnrin rẹ lálò tó o bá ti lè yọ̀ǹda obìnrin rẹ kalẹ̀ mọ́ bọ̀ bó o bá ti lè yọ̀ǹda obìnrin rẹ kalẹ̀ owó dé. bàbá ẹ ní sùúrù jàre ẹ̀dẹ̀ ń pariwo obìnrin tá lóbìnrin ẹ̀ tẹ́ ń sọ èmi níyàwó ẹ̀. wọn bọ wí o èmi àti ẹ̀ lálọ́rọ̀ o. no ẹ̀yin àti ẹ̀ ní kẹjọ sọ nítorí ńgbà tó sọ wípé òun fẹ́ mú mi wá bì kan mi ò mọ bó ṣe mọ bí in the first place mo ṣẹ̀ṣẹ̀ rí pé téèyàn bá ní ìṣòro àfi kéèyàn ṣọ́ra fóbìnrin gan ni àkọ́kọ́ ń dárúkọ ìyá mi ẹ̀kejì ń dárúkọ obìnrin rẹ̀ ẹ jọ ṣé ẹ má bínú dialogue kan àti wọ́n máa ń lò fún ìyàwó èèyàn yàtọ̀ sí obìnrin rẹ̀. obìnrin àti ìyàwó nǹkan kan náà méjèèjì. ìkọ̀kan náà méjèèjì òun lẹ ní kí n lò fóògùn owó nsìn òun lẹ sọ lójú ẹ yìí. ẹ̀yin ọ̀kan mi o. ok. ẹ̀yin ọ̀kan mi o. ẹni tí ọba wuyọ inú àpáta ò ní wẹnu àké o ẹ̀yin ọ̀kan ṣé bí wọ́n lọ fẹ́ lówó ṣé bí wọ́n lọ fẹ́ lókìkí. my dear èmi. ìwọ náà sọ o ìwọ náà ní kó kúnlẹ̀ ká gbé gbálé lórí. èmi. bẹ́ẹ̀ ni. bàbá ọ̀rọ̀ yín ò tí ì yé mi dáadáa èmi níyàwó ẹ̀ èmi ni mo mú dé. ẹ ti wẹ́wẹ́ wo ibi tọ́rọ̀ dé yìí àti ìyá mi àti ìyàwó mi kò sí kankan tí mo lè lò fóògùn owó náà méjèèjì. ẹ wọ òrìṣà. bébì mi ò ṣe mọ́. ẹ wọ má dẹwò ọ má bí dára ni ó kẹlẹ̀kùn mi wọ́n sì fún ọ ọ wọlé ojókòó ó ní o fẹ́ sóògùn kí n bọ́ béèrè lọ́wọ́ pẹ̀ mo béèrè lọ́wọ́ Ifá tán Ifá wa ní kò ṣe ó wá lọ ṣe mọ́ n ò tí ì bí kọ̀rí kọ̀ǹgọ̀ rẹ̀ dáa kọ́tọ́ kọ̀ǹgọ̀ bàbá ńlá kú bàbá tó ń bàbá rẹ̀ wọn ò bí dáa. ẹ ṣáàgídí ni máa fi lò yá mi àbíyàwó. kọ́kẹ́ mi. àbí kí lẹ̀ ń sọ sí dandan ni. ṣé kò ní tó ṣe ọkọ̀ tó kẹlẹ̀ kọ̀dọ̀ mi kọ́ fẹ́ sọ̀rọ̀. ẹ̀fọ́dẹ ni mi ò ṣe mọ́ ṣé compostry ni ṣé dandan ni kí n lò yá mi àtìyàwó mi fọ́ọ̀gùn owó ni. tí wọ́n bá bí ọ̀dà jáde kọ́ máa lọ. no ibi ni mo gbà wọlé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ náà ni màá padà gbà jáde èmi pé kí wọ́n lò yá mi àtìyàwó mi láì mi ò lóye. ó ṣe kí ni ọ̀ jáde bó bá jáde kú ni bẹ́ẹ̀ ni sọ fún ọ. ikú bíi ti báwo. mo gbé. ikú ní jẹ́ tí àtàrùn ní jẹ́ tí ẹkú bí dákìrì bá kàmú lẹ́gbọ̀n ògiri wọ́n bí ìyọ́ pé o kòtògiri wò kí múlí lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ yẹn bá kẹsẹ̀ bọ́ra ẹ̀ sọ fún luwalẹ̀ kó fẹ́ sọ̀sẹ̀ bàbá kan tí ó fẹ́ sọ̀sẹ̀ kó àmúluwalẹ̀ so jáde. bàbá ẹni sùúrù ẹni sùúrù. ìwọ ni ká máa tẹ́tí ara wa báyìí lórí pé èèyàn fẹ́ ṣe nǹkan èmi ni mo ní mo fẹ́ ṣe mí ìdẹ ṣé mọ́ ẹ̀dẹ̀ tẹ́tí mi ẹ̀dẹ̀ tẹ́tí mi má God. wò ó ti délẹ̀ báyìí o àfi ká lo màmá báyìí. màmá ti dàgbà màmá ti dàgbà wọ́n ti ṣayé wọn àbí. màmá wo ni.
Màmá tó ń sọ náà ni. Màmá wo náà sọ? Màmá bébí ò dẹ̀ ṣe bí kíni má ṣe bí bébí náà. Mọ́mì tèmi náà sọ. Ṣo máa lò mí ni? Mo mọ̀ pé love mi gan ò lè lò mí náà. Ṣebí? Mo mọ̀ pé love mi bébí ò lè lò mí. Ẹ wo bàbá, ọ̀rọ̀ ti yanjú ara ẹ̀ kò sí wàhálà. Màmá la máa lò. Èmi ní suggestion mi o. Ṣé ro ohun tó jókòó yìí? Mọ́mì ẹ̀ yìí wà. Ìyá ẹ̀ dẹ̀ wà òkè gan ju mọ́mì mi náà lọ. Bẹ́ẹ̀ni mo mọ̀ pé orí ìyá ẹ̀ máa jẹ́ ẹ̀gùn ju tìyá rẹ̀ lọ. Baby stop it. Ẹ jẹ́ ká lo ìyá tiẹ̀. Stop it now. Stop what? Stop it. Ìwọ kọ́ ló sọ́ọ̀sì pé ká lo mọ́mì mi. Baby. Ìyá tèmi ò jáde lójú fa. Ilé tó ń ṣe báyìí náà. Màmá ti dàgbà, ṣọmọ kékeré ni wọ́n ni. Ọmọ rẹ̀ gbẹ̀yìn màmá nìyẹn. A máa fún wọn ní befitting burial. Wọ́n understand ni. Ẹ wo bàbá, ẹ má jẹ́ ká fọ̀rọ̀ gùn. Ọ̀rọ̀ ti yanjú ara ẹ o. Màmá la máa lò. Màmá lálù àbí ọ̀kàrẹ̀ nítọ́ sọmọ kúkú gbọ́. Ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n òun gan ni ó sọ fún mi. Màjẹ́ ìwọ náà sọ̀rọ̀ náà, owó òde sọ̀rọ̀. O ṣáà lè lò mí, mo mọ̀ pé love mi gan. O ò lè lò mí náà. Màmá ti dàgbà. Ọmọ rẹ̀ gbẹ̀yìn wọn nìyẹn. Ẹ̀kọ́ ẹ ṣe yìí tán kí lè kóra yín sí báyìí lórí ọ̀lọ́. O lè sọ fún mi rárá. Frustration ti pọ̀ ju ìdààmú ti pọ̀ ju kò síbi tí mo fẹ́ tì sí. Òun ló ṣe fún mi lọ síbẹ̀ yẹn. Ó dẹ̀ ní ìdẹ̀lẹ̀ lò ìyá tó bí mi lọ mi ò lè lò yín mú mo yàn tẹ́tẹ́ lórí mi. Nígbà tó sọ pé kò sí nǹkan mi ìdá lè ṣe àfikáṣe kankan nínú nǹkan tí wọ́n sọ lẹ̀. Ẹ wo téèyàn bá gbìyànjú láti dá nǹkan tọ́lọ́run bá sọ pé kéèyàn ó dá ìtì ń bẹnu àkọọ́lẹ̀ ni. O sáré, o dọ́gbọ́n, o yí gbogbo ọ̀nà yóò kó gbà kó fi ṣe tó bá ti rí bó o ṣe fẹ́ kó rí kádàrá rẹ̀ ni pé yóò padà rí bẹ́ẹ̀. Gbogbo ń tẹ́ ẹ jẹ́ gbogbo ń tẹ́ ẹ ní ti ń bẹnu kádàrá yìí pé ẹ jẹ́ ẹ nì. Ṣùgbọ́n ọ̀nà tẹ wá gbà ní yìí òun ló jẹ́ kí dààmú wọnú ẹ̀. Kí ló fẹ́ ṣe? Àwọn ìjọ tó mo fẹ́ ṣe ìdààmú ìkọ́ ẹ̀jọ́. Ìjọ ẹ má jẹ́ kí wèrè lé mi mọ́. Àwọn embarrass mi káàkiri ẹ̀jọ́. Ẹ má jẹ́ kó lé mi mọ́. Afẹ́ ẹ gbà mí kí ni màá ṣe báyìí. Ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn? Nǹkan tá a fi wá yanjú sí kékeré báyìí. Ẹ ṣe sà. Ṣé bí ẹ fẹ́ dààmú mọ́ rárá? Mi ìdààmú ẹ má jẹ́ ìdààmú. Ẹ má jẹ́ ìdààmú. Ẹ fẹ́ kí gbogbo nǹkan ó rọrùn. Bẹ́ẹ̀ni. Ẹ mọ tí wọ́n máa ń pè ní ọkọ tún mi gbé. Ẹ mọ̀ pé irú ìyàwó mi tí mo fẹ́ ń sìn bí a kì í tún fẹ́ tún gbélé kan sí pé mo fẹ́ rí márì ẹ̀. Ẹ̀rọ tí ẹ máa tún ṣe náà ni tó wá sí tó bàgẹ́. Ó wọ́n dàbẹ̀rú ni. Ìyá wa, ẹ jèrè ọmọ. Ẹ fẹ́ kí dààmú wà mọ́. Mi ìfẹ́ mọ̀. Ṣé ẹ rí arákùnrin ìyàwó wọn tún gbélé kejì. Mo jẹ́ sígbà láti ẹ̀mí ṣe yẹn because ó ti bọjọ́ yẹn gẹ́ ó ti bà wedding wa gẹ́ máa tún gbé a máa tún ṣe yìí. Ẹ dákun tálẹ̀ rò pé mò ń sọ. Tinúkẹ́ ìyàwó mi gangan tá à ń ṣe wedding ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo fi sọ fún mi pé wọnú church tó bàjẹ́. Arábìnrin tára rẹ̀ ò yá yìí sóhun ní Tinúkẹ́. Ó ń kọ́ o. Òun lẹ́ẹ̀tún gbélé kejì. Àfà wèrè. Máa tún wèrè fẹ́. Wèrè kọ́ ìyàwó yín ni. Báwo ni mo ṣe fẹ́ fẹ́? Kí ni mo fẹ́ sọ fáwọn èèyàn kí n sọ pé mo fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú wèrè? Ẹ jọ báwo ló ṣe possible? Ṣé rí arábìnrin tẹ́ ń pè wèrè ṣé o kí wèrè kọ́ ni tẹ́lẹ̀? Mo mọ̀. Ṣé rí ìyàwó tẹ́ ẹ ṣe fún ẹ pè ara ilé ẹ para oko kódà ẹ pè léré kì í sí ìyàwó gbòǹkẹ́lẹ́ o ìyàwó tẹ́ ẹ pariwo rẹ̀ ni o bẹ́ẹ̀ ni. Lẹ́kan wọn la máa tún gbé. Ìmọ̀ tó máa gbọ́dọ̀ jọ lé mi lórí ètekéte kò lè dúró o. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara ẹ̀ gbé. Torí Olúwa lèmi bá dúró. Ṣótó ẹ báyìí o ọkọ wèrè. Ṣótó ẹ báyìí ọkọ asínwín. Mo dáre o. Ìyá mi. Ọkọ abúgíjẹta ló máa bẹ́ẹ̀ débẹ̀ báyìí. Ẹ má jẹ́ kí ọjọ́ ìyàwó òun pẹ́kẹ́ tó ṣe o. Bó ti jẹ́ mi. Ọkọ wèrè. Ọlọ́run ní fi wálẹ̀. Ọkọ asínwín. Mọ́mì. Ọkọ abúgíjẹ ó dá báyìí. Ẹjọ́ ta ní tẹ̀lé yín lọ tẹ́tí ṣe. Gbogbo yín ni wọ́n ṣàlàdà. Bọ́ ti kú ìjẹ wọn a máa fi kánná hàn yín lójú báyìí. Ọlálẹ́kan Olúwa o. Ṣé bá ń ṣe ní ká máa rojú? Tí a bá ń jẹ ní ká ṣe sùúrù. Wàrà ò sí lómi, wàrà ń bọ́ lọ́la. Wèrè dùn o.
ayé yìí tún kù sí ibi kan ọ̀rọ̀ ayé ajé kò yẹ ẹnìkan kan ọlọ́run má yà wá ní wèrè o wèrè dùn o kò ṣe é bí lọ́mọ tí ó bá ní obìnrin jẹ́ kúmọ́lú tí kò bá jẹ́ wọn ní àtúpa ní ikú kì í jẹun ẹni kó tún pa ní ìwé àtijọ́ ní òkòkò tí kò bá jẹun ẹni àtúpa ní ikú lè rìn rẹsẹ̀ oníṣẹ́ ibi tí kò bá jẹun ẹni àtúpa ní. Oore tí kò ṣe kò kéré oore tí kò ṣe kéré mi kọ́ ayé ló kàn dákú lẹ́bi ẹ̀ o.